Àtúndé bí a ti ń dé, Olúwa ọba yóò máa ṣọ́ ìkọ̀kan nù wa o. Lórí ètò yín ètò abọ́jọ́ tí ń dalẹ̀ náà ni a wà. Láti àjọ MOPKE fún àwọn àgbà wa. Èmi akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn yín GB Bọ́láwọn Fábíyì náà ni ó ń kàn sí káàbọ̀ sórí ètò tòní o. Pápápá lọ̀rọ̀ wa lénìí. Bí a ti mọ̀ wípé pápápá láàrin láàrèké ní pápá, ẹ máa bá wa ká lọ. Ọ̀rọ̀ tèmi dá lórí ọ̀rọ̀ ìdókòwò kásọ̀láyọ̀ wa. Ìyẹn nípa ti ọpọlọ. Bọ́jọ́ wa ti ń dalẹ̀. Ọ̀rọ̀ yìí náà ni a ó máa jíròrò lé lórí. Ìdókòwò kásọ̀láyọ̀ yìí kì í ṣe irú ti ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ o tí à ń ṣe. Gbogbo ènìyàn lọ̀rọ̀ yìí kàn o, pàápàá àwọn àgbà wa. Wọ́n ta mi sí mi lára kì í wodò. Gbogbo wa náà lọ̀rọ̀ yìí bá wí. A pín ìdókòwò kásọ̀láyọ̀ yìí sí ọ̀nà méjì fún ọ̀rọ̀ tòní. Ìyẹn ti ara àti ti ọpọlọ. Kí n tó ṣàlàyé, mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn àgbà tí wọ́n sì ń ṣe akitiyan láti ṣe káràkátà tàbí àwọn tí wọ́n sì ń ṣe ohun kan tàbí òmíràn láti mú ìdàgbàsókè ìlú, agbègbè, ìjọ, ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀, ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ nǹkan tàbí láti ran ọmọ ẹnìkejì wọn lọ́wọ́. Gbogbo àwọn tí ó ń gbèrò yìí, a fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ wọn. Ọjọ́ yín á dalẹ̀, àgbà yín á dalẹ̀ nínú ìlera. Ẹ ò ní di ìdàkudà. Fún àwọn tí ó sì kù díẹ̀ káàtó fún nípasẹ̀ ìlera tàbí ìṣẹ̀lẹ̀ kan tàbí òmíràn, Olúwa ràn wá lọ́wọ́. Ìdókòwò kásọ̀láyọ̀ ti ara ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ òwò ṣíṣe bíi káràkátà, kí a ta ohun èlò nílé, aṣọ, nǹkan ilẹ̀, ọkọ̀ ìfẹsẹ̀rìn. Àwọn tí wọ́n sábà rawọ́ lé òwò báyìí wọ́n jẹ́ àwọn àgbàlagbà tí ó ti yan irú iṣẹ́ báyìí láàyò tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀, tàbí àwọn tó ti bẹ̀rẹ̀ nígbà díẹ̀. Àwọn kan ní wípé ṣé àgbàlagbà náà ń tún wá owó sí ni? Àìlówó lọ́wọ́ bàbá ìjayà ni o. Bẹ́ẹ̀ ni, pàápàá bọ́jọ́ wá ṣe ń dalẹ̀, àti wípé tí irú ìjayà báyìí bá dé sí ọkàn àyà àgbàlagbà, í máa ń mú àìsàn wá ni, í máa ń fa àìnífọ̀kànbalẹ̀ tí ń ṣokùnfà àìsàn oríṣiríṣi. Ìyẹn ló fà á tí a fi ń mẹ́nu bà ọ̀rọ̀ yìí, kí a lè tètè bẹ̀rẹ̀ sí ní gbìrò ìlọsíwájú lórí ètò ìṣúná wa. A ó máa la eléyìí bí a ṣe ń bá lọ. Ìdókòwò kásọ̀láyọ̀ kejì. Ìyẹn ti ìdókòwò kásọ̀láyọ̀ ti ọpọlọ, ìyẹn tí ó jẹ́ kókó ọ̀rọ̀ tí a fẹ́ sọ lénìí. Òun ni àwọn tí ó ń ṣe ìmúlò iṣẹ́ ọpọlọ wọn látàrí àwọn ìmọ̀ tí wọ́n ti kójọ pọ̀ látẹ̀yìnwá, ìrírí àti ọgbọ́n. Irú àwọn báyìí lè jẹ́ àwọn tí ó ti fẹ̀yìntì kúrò ní iṣẹ́ ìjọba tàbí iṣẹ́ aládàáni. Ẹ má sì mí gbọ́ o, lára àwọn tí à ń sọ yìí wọ́n lè jẹ́ àwọn òǹkàwé tàbí àwọn tí ò tiẹ̀ kàwé rárá tàbí àwọn tó kọ̀ kàwé níwọ̀nba díẹ̀. Ṣùgbọ́n ọgbọ́n, ìmọ̀ àti òye tí wọ́n ti kójọ pọ̀ látàrí àwọn iṣẹ́ iyebíye tí wọ́n ti ṣe látẹ̀yìnwá, òun ló fi wọ́n sí àyè àti ipò tí wọ́n fi lè ṣe kíni, tí wọ́n fi lè ṣe àfikún ìlọsíwájú ní gbogbo ibi tí wọ́n bá wà. Wọ́n lè jẹ́ àwọn olùkọ́ tó ti fẹ̀yìntì, àwọn agbẹjọ́rò, lè jẹ́ àwọn tó ń dá sí ọ̀rọ̀ ètò ìṣúná ẹgbẹ́, ìjọ, agbègbè tàbí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀. Lè jẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ àbí àwọn olùgbaninímọ̀ràn, àwọn tí a ń pè ní counselors, àwọn family therapists. Ó tún lè jẹ́ àwọn atúnlùtò, atúnlùṣe, àwọn alákòóso ìgbìmọ̀, ẹgbẹ́ tàbí àjọ lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kan tún béèrè wípé kí ló kan ọ̀rọ̀ àgbà wa pẹ̀lú ìdókòwò kásọ̀láyọ̀ yìí. Ìdáhùn wa ni wípé ara oúnjẹ ìlera àgbà mà ni. Ẹ jẹ́ kí a jọ fojú inú wò ó. Ṣé bí ojúlówó ohun tó yónú? Àbí? Bẹ́ẹ̀ ni. Bí ènìyàn kò bá rí nǹkan tí ó lè mú ìlọsíwájú ṣe, yálà ti ara rẹ̀ tàbí ti ẹnìkejì tàbí ẹlòmíràn, bí máa ń dín ìwúlò ìgbésí ayé ẹni bẹ́ẹ̀ kúrú ni. Àwọn olóyìnbó pè ní contentment factor. Ó máa ń dínkù. Ẹ má ṣe mí gbọ́ o, irú ìwúlò báyìí kì í ṣe nípa ti owó níní nìkan o. Kì bá jẹ́ iṣẹ́ ọ̀fẹ́ ni ẹ ṣe, bí máa ń mú ayọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀, bí máa ń mú ayọ̀ wọn kún sí ni. Àgbájọ omi ní àwa ènìyàn, a gbúdọ̀ máa ṣàn jáde sí agbègbè wa. Àgbájọ omi tí ò bá ṣàn jáde, a máa rùn ni. Tí ẹ bá ṣàkíyèsí àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kan, ẹ rí i pé àwọn àgbàlagbà ni ó pọ̀ jù ńbẹ̀ lóríṣiríṣi. Ẹ rí àwọn kan tí ó ń ṣe adarí ibẹ̀, àwọn kan ń ṣe ètò ìṣúná, àwọn kan ń ṣe akápò, àwọn kan ń ṣe gẹ́gẹ́ bí olùbáwí, àwọn kan ń ṣe olùdarí àwọn ìgbìmọ̀ kéékèèké tí ó jẹyọ látàrí àwọn ẹgbẹ́ yìí. Ǹjẹ́ èlò ni owó iṣẹ́ tí àwọn àgbà yìí ń ṣe? Pọ̀ nínú wọn ni ó ń ṣe iṣẹ́ báyìí láì gbowó kankan. Iṣẹ́ ọ̀fẹ́ ni wọ́n ń ṣe, wọ́n sì ń ṣe tayọ̀tayọ̀ tìdùnnú. Irú àwọn iṣẹ́ báyìí, ẹ̀yin àgbà máa ń sọ pé ó ní àlùbáríkà púpọ̀ nínú. Í máa ń lọ́ra ẹ̀mí ènìyàn ni, í máa ń dín ìrònú kù, í máa ń mú ara wa tají sọ́nà ire. Ẹ̀yin àgbà wa, ẹ má ṣe jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ o, àìsí ń bẹ̀ ni àìbá wọn dá sí. Ǹjẹ́ kí ni àwọn àǹfààní ìdókòwò kásọ̀láyọ̀ yìí? Ẹ jẹ́ kí a dá tọ́mì díẹ̀, à ń bọ̀ ná. Nínú ẹsẹ̀ méjì tílé ayé fi dúró, ayé ti ká kan rọ̀, ìkan ló fi dúró. Nínú ẹsẹ̀ méjì tílé ayé fi dúró, ayé ti ká kan rọ̀, ìkan ló fi dúró.
àwọn tó kù kò tó lẹ mọ́mọ́ òun fẹ́ kẹgbà ohun ẹ̀yìn ọmọ ádámọ̀ ẹ jẹ́ ká fi ìpẹ̀lẹ́ jayé. ọba dálé ayé fún gbogbo ẹ̀dá pátá ayé àkàmọ́ra fẹ́nìkan ṣoṣo kọ́ rárá. ọba dálé ayé fún gbogbo ẹ̀dá pátá ayé àkàmọ́ra fẹ́nìkan ṣoṣo kọ́ rárá. ìwà rere ní kọ́ba ń wá bò ayé di fẹ́lẹ́lẹ̀ orúkọ rere ní káyé sọ wá. iná ó gbọ́dọ̀ kú omi ó gbọ́dọ̀ jó dànù ìrònú di méjì fábomi sẹ́nu fẹ́ náà. lórí ètò wa ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀ láti àjọ mopke fún àwọn àgbà wa. náà ni a ṣì wà. ǹjẹ́ kí ni àwọn àǹfààní ìdókòwò kásọ̀láyọ̀ yìí? mi ò mọ̀ bóyá ẹ ṣe rántí orin yìí. tún mi gbé ọkọ mi tún mi yọ̀ o, tún mi gbé ọkọ mi tún mi yọ̀ o, ìyàwó dùn láti rí irú èyí wù mí, ìyàwó dùn láti rí òòtún. bẹ́ẹ̀ náà ni kì í ṣe ọkọ nìkan ni ó ń tún aya gbé. kódà àwọn náà lè ṣe tún mi gbé ìgbésí ayé wa. ìdókòwò kásọ̀láyọ̀ wà lára àwọn ọ̀nà tí a fi ń tún ara wa gbé. àgbà tí ò bá dáwọ́lé irú nǹkan báyìí kì í ṣe alábàápàdé àwọn ẹ̀kọ́ àti ọgbọ́n tuntun tí ò fi mọ̀ sí tí ò fi kún ìtó ti mọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi ìrírí tó ti rí látẹ̀yìnwá. kí a máa dá sí ọ̀rọ̀ ìdókòwò kásọ̀láyọ̀ yìí máa ń jẹ́ kí ara àti ọpọlọ tagiri. ogunlọ́gọ̀ ẹ̀bùn òye ni ó ń bẹ fún àgbàlagbà tí ó bá tara bọ̀ tí ó bá tiraka láti ṣe kíni láti máa gbé ìgbésẹ̀ láti ṣe ìdókòwò ara yìí tàbí ìdókòwò ọpọlọ. fún àwọn àgbà tí wọn ò lè ṣe akitiyan púpọ̀ látàrí bóyá ìlera wọn ò múnádóko tàbí kùdìẹ̀kudiẹ káàkiri eléyìí yé wa o. àmọ́ ṣá bí a bá sì lè sọ̀rọ̀ tí àgbà lè fohùn tí ó lè bá ọmọ sọ̀rọ̀ ó sì níṣẹ́ ṣe. bẹ́ẹ̀ ni kódà bó tilẹ̀ jẹ́ wípé ẹ ó máa sọ ìtàn ìrírí àti ìṣẹ̀lẹ̀ tàtẹ̀yìnwá fún àwọn ọmọ yín ni tàbí fún àwọn alábàágbé ará àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ṣe ń bẹ̀ nìyẹn. àwọn àgbà kan á gbàdúrà pé mo fẹ́ pẹ́ láyé, mo fẹ́ pé mo fẹ́ ṣe ọjọ́ ìbí 70 ọdún 70, mo fẹ́ ṣe 90 gan 90 years láyé. irú àdúrà yìí dà púpọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. àfikún ìlọsíwájú wo ni ẹ fẹ́ máa rawọ́ lé láyé yìí di ọdún 90 tí ẹ ń gbàdúrà rẹ̀? ṣé ẹ kò mọ̀ wípé ẹ̀rí ìgbàgbọ́ yín ni kí ẹ máa bẹ̀rẹ̀ sí ní gbèrò iṣẹ́ tàbí àfikún ìlọsíwájú ìlú tàbí ti ara yín tàbí ti agbègbè yín tí ẹ fẹ́ máa rawọ́lé tí ẹ fẹ́ máa ṣe di ọdún yẹn? ẹ gbọ́dọ̀ ní nǹkan tẹ́ máa ṣe. pípẹ́ láyé nítorí àwọn ọmọ yín tàbí torí àwọn nìkan kò tó. ṣé láti máa wò wọ́n kí inú yín máa dùn kí ìlọsíwájú wà? àdúrà gbogbo òbí náà nìyẹn, ìyẹn náà dà. ṣùgbọ́n ṣá eléyìí yóò tó. a ò lè máa gbélé ayé fún ara wa nìkan. bí a kò bá fẹ́ di bùkátà sí ọrùn àwọn ọmọ wa, a gbọ́dọ̀ gbèrò láti dá sí ìdókòwò kásọ̀láyọ̀ yìí láti máa ṣe àfikún ìlọsíwájú agbègbè wa, ẹgbẹ́ wa, ará wa àti ìlú wa. ẹ má ṣe gbàgbé wípé òkè lọ́wọ́ afúnni máa ń wà o. kì í ṣe owó nìkan là ń fúnni, à ń fúnni ní ọpọlọ wa, àkókò wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó wúlò fún àwọn ẹlòmíràn. lára àwọn nǹkan tí ó ń ṣe okùnfà àìlera fún àwọn àgbà wa ní àìrí nǹkan ṣe, àìríṣẹ́ ṣe, àìlò àwọn ìṣúra ìrírí àti ọgbọ́n tí a ti kójọpọ̀ látẹ̀yìnwá fún àwọn ẹlòmíràn. àwọn kan á ní wípé àgbà tí ń dé ní jàre, jẹ́ kí n jókòó jẹ́. irú ẹni báyìí ń tanná wá àìsàn ni o. a ò ní wípé kí àgbàlagbà má wàá sinmi rárá o, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ máa rí nǹkan onílọsíwájú ṣe lóòrèkóòrè, yálà bóyá ó yọ owó tàbí kò yọ owó. àwọn olóyìnbó ń pè ní volunteer. ẹ má kàn máa ka ìwé ìròyìn nìkan, kẹ́ẹ̀kan jókòó kẹ́gbọ́ rédíò nìkan látàárọ̀ dálẹ́. a gbọ́dọ̀ máa tiraka láti ṣe ìlọsíwájú náà ọpọlọ àti ara wa. ǹjẹ́ tí àwọn ọmọ yín bá béèrè wípé kí lẹ tí wàá ń wá kiri, kí lẹ tí bàbá òjókòó jẹ́ náà lọ títí kí ló dé, ẹ dá wọn lóhùn pé àlàáfíà lẹ ń wá, àlàáfíà kì í pọ̀ jù. ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. àwọn ìgbìmọ̀ alákòóso lóríṣiríṣi nínú àwọn ẹgbẹ́ wa tàbí nínú ìjọ tí à ń lọ, èló ló ń san fún àwọn ọmọ ẹgbẹ́? àwọn tó ń ṣalákòóso, àwọn tó ń ṣe agbátẹrù ẹgbẹ́ tí wọ́n ń sáré káàkiri, èló ni wọ́n ń gbà? ṣé bí wọ́n ń ṣe fún ẹgbẹ́ ni wọ́n ń ṣe fún Ọlọ́run? àwọn kan wà ní ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì, àwọn kan wà ní mọ́sálásí tí wọ́n ń ṣe olùdarí nǹkan kan tàbí míì tí wọ́n ń sin àwọn ọmọ ẹgbẹ́ tó kù. ǹjẹ́ ṣé wọ́n rówó ń bẹ̀ ni? iṣẹ́ ọ̀fẹ́ ni. bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló yẹ kí àwa náà máa gbèrò nǹkan tí a ó ṣe tó bá ti máa mú àǹfààní wá fún ọmọlàkejì wa, tó bá ti máa mú àǹfààní agbègbè wa wá, tó bá ti máa mú ìlọsíwájú wa. ibẹ̀ ló yẹ kán ti bá àwa àgbàlagbà wa. a gbúdọ̀ máa ṣe akitiyan láti dá sí ètò ìlọsíwájú lọ́nà ire o. nǹkan kí nǹkan tọwọ́ wa bá dálé lórí bọ́jọ́ bá ti ń dalẹ̀ lọ. mo fẹ́ lè sọ wípé àìmá dá sí irú àwọn ìdókòwò yìí ó wà lára nǹkan tó fa kùdìẹ̀kudiẹ fún agbègbè wa àti ìlú wa lóríṣiríṣi lóde òní. ìdásí ìdókòwò kásọ̀láyọ̀ yìí
ó jẹ́ lára àwọn ọ̀nà tí a fi ń ṣàgbàdèwe bẹ́ẹ̀ ni ẹnu lásán ò ṣe o a gbọ́dọ̀ tiraka ọ̀rọ̀ sì pọ̀ nínú ìwé kọ́bọ̀ wa lórí ọ̀rọ̀ yìí a ó máa mú lẹ́sẹẹsẹ ni. ire o. fún ìbéèrè àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 08034375758 08034375758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí yóò gbé wa jáde àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan ìyẹn àwọn Mopcare educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́ ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni Mopcare for the seniors àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀. mo bẹ̀rù àgbà àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.